ẹ̀yin àgbà ó dọ̀wọ́ yín o ẹ̀yin aláṣepọ̀ ẹ̀yin àgbà ó dọ̀wọ́ yín. Ifá rè Ifá dà Ọlọ́run ó pọ̀ fún wàrísì kí ló wà. Mo ní kí n jíṣẹ́ àwọn alálẹ̀ fún yín ni ẹ jẹ́ ká wọlé jami sí mi. Ok yẹn ò lè ìwọ tiẹ̀ ìwọ ẹ parẹ́ bàbá yín fẹ́ tẹ̀sí máa bá wo sọ̀rọ̀ ó yá wọ́n ti lọ sí ìwọ náà wọ̀. Àwọn alálẹ̀ ló rán mi sí yín o wọ́n ní kẹ́ẹ̀bọ eégúnlé kẹ́ẹ̀bọ òsọ ọjà kẹ́ẹ̀bọ kórìkótó àti pé owó tẹ́ ẹ gbà lọ́wọ́ aráàlú òyìnbó tẹ́ ẹ pín yẹn kẹ́ ẹ dá padà kí Ṣàngó Olúkòso kó má bàa bínú àjánà náà kó má bàa bínú sí yín o. dá padà jọ ìwọ náà rán wa bí nice one ṣé ní gbogbo yín máa ṣẹ́ntì máa fọ́ gbogbo yín lórí kọ̀ọ̀kan ni so ìwọ náà wà ń bọ̀ àbí nice one. mo ti wò náà wọ́n tó ti sọ pé káwọn ọdún lé èmi àti ẹ̀ Ifá ló rán ẹ̀ máa lù ẹ̀ palẹ̀ ni máa fọ́ orí ẹ̀ lé ni nice one Ifá rán àbí mo ti sọ. èyí ẹ bá ṣe o èyí ẹ bá ṣe o èyí ẹ bá ṣe o ó wà fẹ́ bó bá yá ẹnu yìí á pàdé èyí ẹ bá ṣe o. Èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá ń dùn bí òdùn. Èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Sọ fún mi, kí ni kókó ìfẹ́? Tá ò bá lè jọ̀gbọ́ra ẹ̀. Kí ni kókó ìfẹ́? So try out that lip kit and thank me later. Bye. Mo ní kí n sáré ṣe ẹ̀yọ́ kí n tó máa lọ ni. All right, ma'am. Hey, mommy, ṣé ẹ gbàgbé pé next week ni mo fẹ́ feature yín lórí vlog mi ṣá. Mi ò kúkú gbàgbé. Gbọ́nà. Báwo ló ṣe máa ń ṣe kíní ẹ̀ náà? Ṣé tí mi bá sọ fún yín ṣé ìfẹ́ máa ṣe ni? Òfin mi ṣe yẹ̀yẹ́ nìyẹn. You're fine, I like it. Ṣó fáìn tó tiẹ̀. Múradé. Kí á tiẹ̀ sọ̀rọ̀ díẹ̀ kí tó máa lọ. Okay. Kí ló dé tí kò rò ti yọ? I'm sorry. Yeah, no. What does that mean? Ó ti tó ọdún mélòó kan tó ti fi ọmọ mi nísìn. Ẹ̀yìn ìgbà yẹn ni ẹ̀gbọ́n ẹ̀ tó ṣe wedding. Ó lóyún. Ó tún ti bímọ báyìí. Ó fi pé ọ̀rọ̀ yẹn rí bákan. Tàbá ní kàkà. Léní. Léjì. Ilẹ̀ ti ta sí o. Ilẹ̀ ti ta sí gan-an ni. Kí ló ń ṣẹlẹ̀ gangan? What is really happening between you and my son? I don't know. You need to know there. Oh, you do not want to have your own babies? I do. But as they are not coming, kò sí nǹkan tí mo lè ṣe sí. Wá wá nǹkan ṣe sí ni. Bẹ́ẹ̀ ni. Wá wá nǹkan ṣe sí ni o. Ṣé wo fẹ́ kó máa pè ní ìyá lágbájá, ìyá làkàṣègbè? Then ìwọ àti ọkọ ẹ máa rí ọmọ máa pè ránṣẹ́ nínú ilé. Do something about it there. Kọ́lọ̀ máa ṣèyàn lẹ́jọ́ tó kọjá lórí àpáta tí ò ní pa. Kò dẹ̀ ságùn nílé wa. Mo ti ń lọ. Àmọ́ ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà. Torí wọ́n máa sọ lò
me to stop crying. Please. Babe. To love. Mommy, baby, let go. Oh, she has I'm afraid I'm crying. You're not crying. I don't like it when you cry. Please, I beg you. At the right time, I'm not crying. I'll give you kids. I know, you would. Please. Please, I beg you. Please, just look at me. Please, stop crying. Okay? At the right time, I'm not ashamed. Dára sí mi. Dára sí mi. Dára sí mi, ṣé bí ìwọ ni mo bá sọ̀rọ̀ náà. Dára sí mi, why tó ṣe ń ṣe báyìí? Why all this? Why this attitude? Why tó ń ṣe gbọ́nkú sí mi? Ó fẹ́ kí n repeat ara bí àbí. Mo ní mo fẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ ṣiṣẹ́ nǹkan tí mò ń sọ ni because kò yé mi gbogbo bó ṣe wá ṣe bí pé o understand nǹkan tí mò ń sọ. Ó fẹ́ ṣiṣẹ́. Why now? Kí ló mean by why now? Jọ kó tó fẹ́ mi máa ṣiṣẹ́ ni. Ṣé kò síṣẹ́ tí mò ń ṣe kó tó fẹ́ mi? Mo fẹ́ máa ṣiṣẹ́ padà. Kí n máa jáde láàárọ̀, kí n máa dé lálẹ́, kí lè ní fọkànbalẹ̀ kí n dẹ̀ fẹ́ dọ̀ lórí òróró ẹ má pa mí. Kí ló ṣẹlẹ̀? Dara, calm down. But if at all tó bá tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ gọgọjọ́, ta ló fẹ́ gbà ẹ́ síṣẹ́ pẹ̀lú ọmọ wa tó ṣì kéré? Ọmọ ṣì kéré náà, ibo ló fẹ́ wáṣẹ́ lọ nísìnyí tó máa gbà ẹ́ pẹ̀lú ẹ̀? Wá tí èsì jẹ́ kó mọ́ dàgbà díẹ̀ náà kó tó decide pé okay, yes, I want to work. Èmi mọ̀ bẹ́ẹ̀ rojọ́ tó bá ti ní pé òní bá mi wáṣẹ́, mo máa jáde fúnra mi, mo máa lọ wáṣẹ́. Mo máa lọ wáṣẹ́ fúnra mi. Dara. Sorry. Ó dàbí pé mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí. I know what is going on. Lórí ọ̀rọ̀ mama, I begged you. Mama ò lè gbọ́ ohun ẹ lọ́jọ́ yẹn kó má dẹ̀ lóhùn náà. Yes. Jọ ṣé mo sọ̀rọ̀ mama ń bí báyìí? Ṣé mo sọ̀rọ̀ mama má kó bá mi o? Má kó bá mi, má sọ mi lẹ́nu mi sọ̀rọ̀ mama o. Mo kàn sọ pé mo fẹ́ ṣiṣẹ́. Kí ló ṣẹlẹ̀ náà Dípọ̀? Ṣé mi ì lè ṣiṣẹ́ ni? Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé mi ì lè ṣiṣẹ́ ni? Ṣé fẹ́ pa mí ni? Àṣebí wọn náà jáde láàárọ̀ òde lálẹ́. Ìwọ kọ́ lórí gbogbo drama òṣì má ṣàjẹ́ kí n sọ̀rọ̀ mi ìfẹ́ wàhálà. Dípọ̀. Ma, I'm coming, mo ń bọ̀. See, Dara, see. Dara, if at all, tó bá jẹ́ pé nǹkan kan wà tó need, you can ask me. Tó bá jówó ni, ìwọ fúnra rẹ̀ ló mú now. So what else do you want? Salon bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó. I want to work. Dípọ̀, mo fẹ́ ṣiṣẹ́, má yà mí wèrè. Mo fẹ́ ṣiṣẹ́. Gbogbo nǹkan tó ń ṣe yìí ń dà mí lórí rú. You left only me in the bedroom. O wá sí guest room. How do you think that would make me feel? Ṣé orí pé mo sá fún ẹ tó? Dípọ̀. Máa lọ, mi ìfẹ́ wàhálà ìwà àtàtì ẹ̀ lẹ́nu, mi ò fẹ́ wàhálà. Because tó bá yá sí, wọ́n bẹ̀rẹ̀ sí máa ogun ẹjọ́ kiri. Ó ṣàbí pé inú gẹ́sù mi ni mo sá wá sí. Because mi ìfẹ́ wàhálà yìí méjèèjì, mo sá fún yín tó o. Tó bá yá sí, wọ́n máa sọ, kò jẹ́ kí rójú àbúrò mi lẹ̀, kò jẹ́ kábúrò mi tọ́jú mi, kíríkan. Mo dẹ̀ ti mọ̀ ní pé mi ò já mọ́ kọ̀kọ́ lójú ẹ̀. Mo dẹ̀ sí wàhálà lọ́jọ́ kò tí wọ́n. Why would you say that? Báwo ló ṣe máa sọ pé ìwọ ìyàwó mi, the mother of my child, já mọ́ kankan? Ṣé mo já mọ́ kọ̀kọ́ lójú ẹ̀ ni? Ẹ dáhùn, ṣé mo já mọ́ kọ̀kọ́ lójú ẹ̀ ni? Dípọ̀. Jọ máa lọ. Dípọ̀, just leave now. Mi ò fẹ́ wàhálà. Tí ìyá ìbá wọnú bíbá mi ní take it lightly pé lo ẹ̀ o. Mi ò fẹ́ o. I should leave. Mi ò fẹ́ o. Máa lọ. Love. Oh, there you are.
You been drinking? You're drinking now? It's our anniversary and you're out drinking? Fuck me. Okay, babe. Happy anniversary. No. Is this what we're doing now? No. Is this what you were doing now? I'm sorry. Fuck you! I fucking love you! Àtùpàgbépò nílẹ̀ fẹ́lẹ́pò. Ẹlẹ́kọ̀ọ́rùn pò lọ́wọ́. Àtùpàgbépò nílẹ̀ fẹ́lẹ́pò. Ẹlẹ́kọ̀ọ́rùn pò lọ́wọ́. Ọyẹ dáwọ́ padà sọ́dọ̀ ọ̀dọ̀ mi. Ọyẹ straight yẹ kọ́ lọ tààrà. Ẹ gbá tààrà sà. Yẹ sílẹ̀kùn fáwọn màdàmú. Ilẹ̀kùn eléyìí ò sí o. Kí ló gbé síbẹ̀ tó ń falẹ̀kùn bẹ́ẹ̀ ni tó fẹ́ jálẹ̀kùn? Rárá mo ṣe bí ẹ̀yin àti màdàmú lẹ́jọ́ dé pé kémi ò sílẹ̀kùn fún wọn kí wọ́n fẹsẹ̀ lélẹ̀ kí ọkọ̀ rí òkè ilé mi ní sílẹ̀kùn sí. Èmi àti ẹ̀ lájọ kúrò lé láàárọ̀ ìyá àbí tó expect kémi àti ẹjọ́ máa bọ̀ lé lálẹ́. Sẹ́ẹ̀rí wọn ni bẹ́ẹ̀ ṣe jáde lọ tọ́lá àárọ̀ táwọn tẹ̀ máa lọ ibi iṣẹ́ mo bá rí tiẹ̀ ń bọ̀ wọ́n sì gbé Ayọ̀mídé wọ́n gbé kọ́ èjìká báyìí èmi tiẹ̀ ń bi wọ́n gẹ́gẹ́ bí security ẹ̀rù ọ̀nà wípé ọwọ́ mi lẹ́ẹ̀tì béèrè o ní bá ní wọ́n tiẹ̀ gbé mi gan ni mo tiẹ̀ sọ nǹkan kan ní ẹ̀ ṣe pass out ní tiẹ̀ bọ́ọ̀tà lọ láti ìgbà náà. slow down tí nǹkan tó ń sọ bá yé mi dáadáa o mí pé Dárasí mi ò sí nílé pẹ̀lú Ayọ̀mídé. Wọ́n gbé kọ́kọ́ lọ́rùn jáde lọ ni ọ́fíìsì yín gan mo ṣe bí yẹn wá ẹ dákun ẹ wá àwọn dáadáa lé sórí ibú àti kúrú ń borí wọn ń gbẹ́sẹ̀ láwa yìí o olúwalé wà àdé lùgbàdì ayé o ọmọ àti ìyá ìwà ni ká ṣe sí mo ṣe bí mẹ́ wájú ọkọ̀ ní kẹ́ ẹ mọ́ rí ara tèmi gan ọ̀balẹ̀ wọ́n yẹ̀yẹ́ mi tán tíntínní lóògùn. Dárasí mi ó ń Dárasí mi wá wá Dárasí mi wá 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 Dára. What could be going on? Gbogbo inú ilé pátápátá ni mo ti wọ̀. Hello ma. Ma? Èmi náà mọ̀. Kò síbi tí mi ti wá sí. Mo tẹ̀ sí rò pé bóyá ọ̀dọ̀ yín ló wà nínú. All right ma, kò sí wàhálà. Màá jẹ́ kẹ́ mọ̀ bó bá ṣe lọ. O jẹ́ take it easy. Go calm down. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí now? Mi like bẹ ṣe ń sọ̀rọ̀ mama. I don't like the way you're talking. Mi ìyàwó mi, mi ìrọ́mọ mi, ẹni mò ń sọ̀rọ̀ bákan. Wait. Are you actually screaming at me? I'm sorry, but that's just how I'm feeling right now. Tí o bá kí n ṣe niece mi tó gbé dání, why would I be bothered? But mo mọ̀ pé òun tó lọ náà, agbọ́mọdé. Èèyàn ni now, you don't even. Títí bá tẹ̀ ní kí n lọ sọ fáwọn ọlọ́pàá nísìnyí. They won't do anything. Wọ́n ní ṣe kankan. Abẹ́rù kọ́ máa ṣe kankan. Wọ́n ní ṣe anything now. Wọ́n á ní kéèyàn dúró until it is 24 hours. Ẹ kú àmójúbà ọ̀gá. Nígbà mo rí tẹ́ ń pariwo ogún pé bọ́yá alẹ́ tiẹ̀ ń bá wípé. I'm mad right now, Àtòrí. Would you get out? Yes, sir. Ọ̀rọ̀ òṣìwọ́ ló ń bá mi sọ. Ọjọ́ ẹ̀kọ́ ló máa gbà bọ́lé ni. I cannot sit. I'm sorry. Okay.
I can't. Ó ti dé o, màdàmú ti dé, mo sínsẹ̀ ni, ẹni pé mo kọ́kọ́ wá béèrè MT, àṣewọ́n pàdé wọn ta, ẹ̀rọ àṣà ipá àmójúbà o, ẹ dákun ẹ tẹ́ẹ̀kì ẹ̀yìn sí o, kò lè bàjẹ́ o. Dára ṣe o ṣe fẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹbí tó ti ń bọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, mo wáṣẹ́ lọ. Ìwọ wáṣẹ́ lọ? Ìwọ wáṣẹ́ lọ? Jọ sọ fún mi ibo ló wáṣẹ́ lọ o. Yes. Ẹ gbà mí, ibo ni mo wáṣẹ́ lọ? Yes. Títí of course, àbí ibo ló tún wáṣẹ́ lọ nílùú yín? Can you even hear yourself? No, ṣé nǹkan tó ń sọ pẹ̀lẹ́nu ara ẹ̀ ṣó dùn gbọ́ létí? Because I do not understand what you're saying. Kí ni túmọ̀ gbogbo ilé? O kúrò nílé, o sọ fún mi. You didn't even tell my sister. O sọ fún mi náà. So you go pa ìwò disturb ọmọ. You know what, Dípọ̀, I've had a long day. So the bí ariwo tó ń pa yìí, it's irritating my soul. Is this a joke to you? You think I'm joking? No, is this a joke to you? Ẹ gbà mí. Ṣé o rò bóyá mo ń ṣeré nígbà tí mo sọ fún ẹ pé mo need iṣẹ́? You thought I was joking. Oh wow. So, gbogbo ọ̀rọ̀ tó ń sọ nísìnyí ìjọ tó rọ̀ náà, are there enough excuse for you to leave the house without telling anyone? Má pa ọmọ lẹ́kùn fún mi. Ṣáàbíà fílẹ̀ o, ṣáàfilẹ̀ jẹ́ lọ tọ́jú ọmọ rẹ̀. Ṣé gbogbo drama tẹ̀yìn méjèèjì ṣe yìí ò rí sí? Because I have had enough. Sọ fún ẹ, má gbé mi àgbẹ̀ sókè. Má dá lóhùn ìgbà rẹ̀. Ẹni tó jẹ́ pé kò gẹ́ta rẹ̀. Mi ò lọ síbì kankan. Ẹni tó jẹ́ pé mo kàn lọ jókòó sí eatery tó wà ní ìtòsí ilé wa. Mo rí mọ́tò ẹ̀ nígbà tó ń kọjá. Gbòmorade tí ìbá ṣe yẹn, gorí ẹ̀ ò ní pé. Ṣé lórí kan tí mo ṣe yìí, òun ló lè pè mí tó nínú ilé ti sú mi. Mi ì sọ fún ẹ. Tí mo bá sọ fún ẹ ń sìn, wàá lọ sọ fún mọ́mì. Mo dẹ̀ mọ́ mọ́mì tó bá gbọ́ ń sìn, wọ́n á máa ní ẹ̀yìn kí n má ṣe yẹn o, kí n má ṣe gbá kó máa sọ kó máa mọ bí mọ́mì ṣe máa ń ṣe. Mi ì dẹ̀ fẹ́ gbogbo yẹn. Ṣé bí mo ṣe jáde, màá ṣe máa jáde lójoojúmọ́ nìyẹn. Ọtí tó bá ṣe nǹkan tí mo fẹ́, ṣe Dípọ̀. Wàá rí pé ó máa tó ṣe nǹkan tí mo fẹ́. Wàhálà màmá yẹn ti pọ̀ jù, kí àyè fẹ́ pa mí. Kí ló ṣe yìí? What is this? Infertility pill. Don't need this. Ọkọ ẹ̀dá. I don't know, mommy. What do you mean you don't know? Níbo ni Idris wà? Ṣé máa nípa ọmọbìnrin yóò dáná fún yín nínú ilé ni àbí oúnjẹ ò dùn? Ìtọ́jú ọ̀rọ̀ yín ò yé mi. And how is that the business of yours?
èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bínú rẹ̀ bá ń dùn bí òdùn èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi.